ẹ̀yin ará Ọ̀yọ́ ẹ̀yin ará Ọ̀yọ́ ẹ̀yin ará Ọ̀yọ́ oore nílé Ifẹ̀ ṣe yín oore ní àpèrè Oòduà ṣe yín Oòduà ló ṣe yín kí ló dé tẹ́ wá gbógun ti Ilé Ifẹ̀ oore la ṣe yín nítorí pé ẹ bá mọ̀ tí ó mà ṣe o ẹ sì fẹ́ gbọ́ ìtàn àmọ́ ẹ já bọ́ sínú tọ̀ǹgàn kẹ́ wá wo ẹni tó jẹ́ aláìmoore àti ẹni bí ẹ̀yin ará Ọ̀yọ́ aláìmoore òní abájọ wọn ní Ọ̀yọ́ lóṣó inú wọn dọ̀bálẹ̀ ládùúgbò oore tí Ilé Ifẹ̀ ṣe fún pàápàá jùlọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ nílẹ̀jì Adéyẹmí ọba Lámídì Adéyẹmí ìran yín ò bá mọ̀ ti jẹ ọba mọ́ láéláé ìran yín kò bá mọ̀ ti jẹ ọba mọ́ láéláé tí kì bá sọpẹ́ lọ́pẹ́ Ọọ̀ni ti Ilé Ifẹ̀ ọba ìbá ti síkù nínú ìdílé yín. ọwọ́ àlẹ́ mọ̀ṣọ́ náà nínú kílẹ̀ ọba Lámídì Adéyẹmí ìdásílẹ̀ kò sẹ́ tó gbé náà ojú Ọọ̀ni ibùdó bàbá wọn gan tán lé kúrò lórí oyè kò tó bẹ́ẹ̀ láti gbé náà ojú Ọọ̀ni but nígbà tí ọba Lámídì Adéyẹmí. Mo kí wa wípé ẹ tún káàbọ̀ sórí ètò mi mo kí ọmọdé mo kí àgbàlagbà ẹ káàsán ẹ káàárọ̀ ẹ káalẹ́ ẹ kojúmọ́ ibi tí ọwọ́ tẹjọ níbi tí a bá ti ń wò ó lẹ́ẹ̀kan sí ká tó máa lọ síbi ètò ní orúkọ mi ò yí padà ọmọ bùrẹ owó ayé kò tọ́ ọ̀nà ni èmi ń jẹ́ ayé sì kò tọ́ lóòótọ́ o àwọn bó ti wulẹ̀ kí ayé kò tọ́ tó àwọn kan wà dandan ni kí wọ́n dó lórí òótọ́ ọ̀hún. Fídíò tí mo ń ṣe yìí mo ń ṣe kí gbogbo ọmọ Ọ̀yọ́ pátápátá kí wọ́n bá lè rí pàápàá jùlọ Almaroof mo lè fẹ́ kí ẹ bá mi share sí Almaroof wọ́n sọ̀rọ̀ sí bàbá wa Ẹlẹ́bùrúbọ̀n àmọ́ bí màá ṣe fún Almaroof lésì yóò yàtọ̀ díẹ̀ nínú fídíò yìí nítorí pé Yorùbá ní ìsíwò ìwòrìwò ohun tá a bá dìjọ wò òun náà ló máa ń gún. Bàbá sọ gbólóhùn kan wípé látijọ́ tí ọba yìí ti dé ń ló ti bẹ̀rẹ̀ sí ní jà kò rẹ́rìn-ín gbogbo àwọn èèyàn ló bẹ̀rẹ̀ sí ní bú kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba ló ti yẹ̀yẹ́ máa mú ẹ̀rí wá nínú fídíò tí mo fẹ́ fi hàn wáyé ìyẹn jẹ́ àkọ́kọ́. Àmọ́ ẹlẹ́ẹ̀kejì ni pé kí ló fa wàhálà láàrin Ilé Ifẹ̀ àti Ọ̀yọ́ àwa ò kì í ṣe ajá Ọọ̀ni o Almaroof nítorí pé àwa mọ òtítọ́ àdẹ̀dúró lórí òtítọ́ kò wá sí bó ṣe wulẹ̀ kó burú tó ọmọ òní sọ pé bàbá òní sọ pé ó dọwọ́ ọmọ ńlọ́rùn Ọ̀yọ́ títẹ Ọ̀yọ́ dó láti ìlú Ilé Ifẹ̀ ni Ọ̀rànmíyàn ló sì tẹ Ọ̀yọ́ dó Ọ̀rànmíyàn gan ò dẹ̀ kí ṣe ọmọ Oòduà ọmọ Oòduà ni kí ẹ bá lè mọ̀ pé ọmọ òun náà ni Ọ̀yọ́ dẹ́ sí Ilé Ifẹ̀ yálà o ẹ pé Ọọ̀ni ní spiritual leader o torí pé nínú èdè Yorùbá kò sí tó ń jẹ́ spiritual leader ẹ̀yin Ọ̀yọ́ ẹ̀yin lẹ fẹ́ fọ́ọ̀mù ẹ̀ bẹ́ẹ̀ kì í dẹ̀ ṣẹ̀bi yín kì í ṣẹ̀bi ẹ̀yin ará Ọ̀yọ́ ẹbí bàbá wa tí wọ́n gbéṣẹ̀ ọba Lámídì Adéyẹmí ẹbí wọn ni àwọn ni wọ́n gbin ọ̀tẹ̀ àwọn ni wọ́n dá ogun sílẹ̀ àwọn ni wọ́n dá ọ̀tẹ̀ sílẹ̀ tí màá sì máa mú ẹ̀rí wá níbi fídíò tí mo ń ṣe kì í ṣe bí a kàn sọ̀rọ̀ àwọn ẹlòmíì a kàn ṣe fídíò a kàn sọ̀rọ̀ lọ gbùrù kò ní sí ẹ̀rí ẹ jẹ́ ká lọ mú ẹ̀rí wá níbi tí àwọn èèyàn ti sọ níbi tí àwọn tí wọ́n jẹ́ ọba ilẹ̀ Yorùbá tí wọ́n ti sọ ìtàn torí pé gbogbo ọba pátápátá tó bá ti wọ ìpẹ̀bí àwọn ọba ọ̀hún wọ́n sọ ìtàn fún wọn wọ́n pa wọ́n nítàn àwọn bàbá wa ṣì ń bẹ láyé wọn àti ikú ọba Lámídì Adéyẹmí àwọn ni wọ́n dá wa láì sílẹ̀ wọ́n dá sílẹ̀ látara wípé wọ́n ń sọ̀tẹ̀ ẹ̀fẹ̀ wọ́n ń ṣẹ̀tẹ̀ ẹni màá jẹ́ kí èmi àti yín máa jẹ́ ká lọ wo fídíò yìí bí ọ̀tẹ̀ ọ̀hún bó ṣe bẹ̀rẹ̀ ẹ jẹ́ kí èmi àti ẹ jẹ́ ká jọ lọ wo fídíò yìí. tó ti jẹ òní very close to ọba Adérẹ̀mí bàbá máa ń rán kiri olórí ọmọ represent wọn anywhere bàbá fẹ́ ṣe nǹkan ọba Lámídì Adéyẹmí náà wọn represent wọn bẹ́ẹ̀ so kò dé kò ń fìfẹ́ ṣeré nígbà tí bàbá wa kú tí bàbá wàjà ó rí òṣìṣẹ́ yẹn tẹ̀ wọ́n fi jẹ́ acting chairman ṣe pé ọba Adésọjí Adérẹ̀mí ní chairman so nígbà tí bàbá wa wàjà wọ́n fi
ọba Lámídì acting chairman nígbà tí wọ́n jẹ ọba tí Síjú Adé débẹ̀ òun rí bíi pé èmi ní senior èmi ní mo kọ́kọ́ jọba síwájú ẹ̀ èmi náà ti di acting chairman ó fẹ́ kán sọ ní chairman kí Síjú Adé jẹ́ vice tí ipò yẹn àpèrè náà ń sọ̀rọ̀ nípa ẹ̀ kì í ṣe ìwọ gangan náà ó ti bọ́ sórí àpèrè yẹn ó dẹ̀ gbọ́dọ̀ dúró lórí ẹ̀ náà wọ́n á fi Síjú Adé jẹ́ chairman olùkó padà sí vice ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ ní ó tako bàbá àgbé ọba Lámídì Adéyẹmí gan jẹ ọba tí ì bá ń ṣe ọba ìwà rẹ̀ kiri ọba Síjú Adé was a prince. ẹ̀yin wa tẹ́ ń wò mí ọ̀rọ̀ balẹ̀ haditan Yorùbá a máa ń keep record Yorùbá dẹ̀ máa ń keep ọ̀rọ̀ nítorí náà kí Almaroof ẹ lọ mẹ́sọ́nu gbogbo ẹ̀yin ará Ọ̀yọ́ pátápátá ẹ lọ mẹ́sọ́nu tí ẹ ò bá mọ̀ ìtàn ẹ lọ wá ìtàn ọba Ọ̀wọ̀ Adégbógundé ni ẹni tó bá sì gbé ogun dé ẹ̀rọ ni kó nà kóró ogun ṣé ẹ gbọ́ ìtàn gbogbo ọmọ Yorùbá gbogbo ọmọ kóòtù òjire gbogbo ọmọ kóòtù òjire gbogbo ọmọ Oòduà ẹ jẹ́ ká lọ máa ṣèwádìí ìtàn ọba yìí ń sọ wípé ọba Adéyẹmí ló dá ọ̀tẹ̀ sáàárín kí sì nìdí ọba Adéyẹmí jẹ́ ọba Adéyẹmí ó jẹ́ ẹni tó gbà gangan ó jẹ́ ọba tó gbà fún Adérẹ̀mí wọ́n ní kò sí ọjọ́ kan kí ọba Lamid kó má dé Ifẹ̀ nítorí pé ó gbà wípé Ifẹ̀ lolórí ó sì gbà fún Adérẹ̀mí Síjú Adé now màá wá máa lo Ọọ̀ni torí pé Ọọ̀ni Ilé Ifẹ̀ gbogbo wọn jẹ́ màá wá máa lo Ọọ̀ni nísìnyí tí n bá ti ń lo Ọọ̀ni ẹ gbà pé ọba Adérẹ̀mí ni mò ń bá wí now ẹ gbà pé ọba Adérẹ̀mí ni mò ń bá wí ọba Lamid bàbá wa tó wàjà wọ́n gbà fún Ọọ̀ni wọ́n gbà fún Ilé Ifẹ̀ wọ́n máa ń lọ lójoojúmọ́ torí pé ìtàn náà ń bẹ wípé kí wọ́n tó jọba gan níṣẹ́ ni wọ́n lé bàbá wọn kó Awólọ́wọ̀ ló lé bàbá Adéyẹmí Awólọ́wọ̀ ló lé bàbá Adéyẹmí Lámídì Awólọ́wọ̀ ló lé kúrò Awólọ́wọ̀ ló lé abẹ́ kúrò lórí oyè ìtàn máa ṣe bó ṣe ń bọ̀ ń bẹ́ yẹn náà àmọ́ ẹ má jẹ́ kí n jọ̀ bẹ́ẹ̀ kí wọ́n kọ́ mílẹ̀ àmọ́ nígbà tí ọba Adérẹ̀mí kú ìyẹn Ọọ̀ni tó kú wọ́n wá fi ọba Lamid Adéyẹmí wọ́n elevate ẹ̀ sí kíni o sí acting chairman torí pé ọba Adérẹ̀mí ni chairman òun ni vice chairman àmọ́ nígbà tí ọba Adérẹ̀mí ti jẹ́ Ọọ̀ni tí Ilé Ifẹ̀ kú wọ́n dẹ̀ sọ pé ọba Lamid Adéyẹmí ó gbà fún Ọọ̀ni Ilé Ifẹ̀ gidi gan ó tẹríba fún àmọ́ nígbà tí torí pé ó dẹ̀ nídìí tó ṣe tẹríba fún o mo ṣe ń bọ̀ ń bẹ́ o máa padà sọ ní tó ṣe tẹríba fún torí pé Ilé Ifẹ̀ ló jẹ́ kí ọba Ilé Ifẹ̀ Ọọ̀ni ló jẹ́ kí ọba Lámídì Adéyẹmí ló jẹ́ kó rí adédé torí pé ìran wọn ò bá mọ̀ ti di adé mọ́ láyé àti fàbàdà oore ní Ifẹ̀ ṣe fún yín ẹ̀yin ará Ọ̀yọ́ oore ní Ifẹ̀ ló ṣe fún yín nígbà tí ọba Adérẹ̀mí kú wọ́n wá eliféètì Aláàfin of Ọ̀yọ́ ìyẹn ọba Lamid Adéyẹmí wọ́n eliféètì ẹ̀ sí acting chairman nígbà tí wọ́n gbé sí acting chairman òun ti rí ìpè gẹ́gẹ́ bíi pé wọ́n tóun ti di acting chairman òun lòun máa padà di chairman torí pé ọba Adérẹ̀mí òun ni chairman àmọ́ nígbà tí wọ́n padà wá yan Síjú Adé wọ́n dá ọba Adérẹ̀mí padà sí vice chairman wọ́n wá gbé ipò chairman fún ọba Òkúnadé Síjú Adé ìyẹn ló bí Adérẹ̀mí ìyẹn ló bí Lamid Adéyẹmí nínú pé kí ló dé ó yẹ ó ti rò pé wọ́n máa elevate òun sí chairman wọ́n wá gbé Síjú Adé sí vice chair torí pé òun ti ń jọba kí Síjú Adé kó tó dé wọ́n á dẹ̀ sọ̀rọ̀ nípa personality wọ́n ń sọ̀rọ̀ nípa stool orí oyè yẹn ipò tẹ́ fẹ́ jẹ gangan ni wọ́n kì í ṣe ọba kì í ṣe ẹni tó jẹ́ bí kì í ṣe orí àpèrè yẹn gangan ni wọ́n ń sọ̀rọ̀ lé lórí ibi tí wàhálà ti wà rèé ẹ̀yin lẹ́gbẹ̀gbìnrin ọ̀tẹ̀ Ọ̀yọ́ ló so inú yín dọ̀bálẹ̀ Ọ̀yọ́ ẹ lóso inú yín dọ̀bálẹ̀ ẹ rí ìtàn gbogbo yín pápátá lè rí ìtàn yìí o àti Almaroof ni o àti Lájí Abbas ni o àti Johnson ni o gbogbo yín pápátá lè mọ ìtàn yìí ṣùgbọ́n ẹ sì ń dọwọ́ bò lójú tẹ́ ẹ bá ti ẹ mọ̀ àfi tẹ́ ẹ bá lè bu rẹ̀ lókù pẹ́ mọ̀ ẹ sì ń dọwọ́ bò ìtàn lójú ṣùgbọ́n àwọn ò bá yín wu jáde á bá yín tú ti gbogbo àwọn ọmọ wa náà ó sì mọ iṣẹ́ tó ń kálukú wá ń ṣe yìí now
ọba Lamidi rò wípé wọn ò fòun jẹ chairman ṣùgbọ́n nígbà tí wọ́n Síjú Adé padà wá jọba wọ́n dá ipò agbára padà sọ́wọ́ Síjú Adé torí wọ́n ń sọ̀rọ̀ nípa orí àga yẹn ni kì í ṣe ẹni tó ń bọ̀ ńbẹ̀ ni wọ́n ń sọ̀rọ̀ nípa ẹ̀ àga yẹn gan ni wọ́n ń sọ̀rọ̀ ibi tí inú ti bí ọba Lamidi Adéyẹmí rèé ẹ jẹ́ kí èmi àti ẹ jẹ́ ká tún padà ká tún lọ gbọ́ gbẹ̀ǹbẹ̀ ọ̀rọ̀ bọ̀ lónìí ẹ sì rí wípé alálàlà olù àkùtùkù òyàn. If not because of him, ọba Lamidi Adéyẹmí ò ní jọba because ṣe pé òfin ní ilẹ̀ Yorùbá tí ọba kò bá kú sórí oyè ìran ò lè jẹ ọba mọ́. Ìwé dẹ̀ ti tó ní bàbá Lamidi. ní ilẹ̀ Yorùbá tí ọba kan ò bá kú sórí oyè ìran ọba òun ò tún jẹ mọ́ láéláé wọ́n dẹ̀ dethrone bàbá tó bí Lamidi Adéyẹmí ni ẹ̀yin ará Ọ̀yọ́ ẹ ti fa gbùrù ẹ̀yin ará Ọ̀yọ́ ẹ ti fa gbùrù ẹ̀yin ará Ọ̀yọ́ ẹ ti fa gbùrù òfin ní ilẹ̀ Yorùbá lẹ́ẹ̀kan sí tí ọba yẹn ò bá ti kú sórí oyè ìran wọn ò tún jọba mọ́ láéláé wọ́n dẹ̀ dethrone bàbá tó bí Lamidi Adéyẹmí ni wọ́n dethrone ẹ̀ ni ṣùgbọ́n ọpẹ́lọpẹ́ Ọọ̀ni ti Ilé Ifẹ̀ ló jẹ́ kí ọba Lamidi Adéyẹmí padà wá rí Aláàfin Ọ̀yọ́ jẹ nítorí pé àwọn Ọ̀yọ́mèsì wọ́n ti yan Aláàfin tí ó fẹ́ jọba wọ́n ti yan Aláàfin o Aláàfin tí ó jọba àwọn Ọ̀yọ́mèsì ti mú àwọn Ọ̀yọ́mèsì ti yàn án ṣùgbọ́n ọpẹ́lọpẹ́ Ọọ̀ni ti Ilé Ifẹ̀ ló jẹ́ kí Lamidi kó wá rí adédé ẹ wá lọ gbọ́ ìdí tó fi ọba Lamidi tó fi padà sórí àlééfà Aláàfin Ọ̀yọ́ lẹ́yìn ìgbà tí bàbá ẹ̀ tí wọ́n ti yọ kúrò lóyè tí wọ́n rọ bàbá ẹ̀ lóyè tí ó sì yẹ kí ìran ìdílé ẹ̀ tí ò yẹ kó jẹ mọ́ láéláé gbogbo ẹ̀yin tí ẹ bá jẹ́ nílé ìjọba Lamidi Adéyẹmí tẹ́ jẹ́ fámìlì wọn tẹ́ jẹ́ bí wọn níṣẹ́ ló yẹ kẹ́ ẹ máa lọ bọ̀ wá nífẹ̀ẹ́ kò yẹ kẹ́ ẹ máa bú wa ó yẹ kẹ́ ẹ lọ máa bọ̀ wá nífẹ̀ẹ́ ni torí àwa ni ò jẹ́ kí adé sí kúrò nínú ìdílé yín láéláé ẹ wá lọ bọ̀. Awólọ́wọ̀ dẹ̀ ti kọ síbẹ̀ wípé ìran wọn ò gbọdọ̀ jẹ ọba mọ́ kí náà dẹ̀ lè ṣe pé kí ni ó gbà tó lọ tí wọ́n tíra gbogbo ọ̀nà wọ́n ti yan ọba tó máa jẹ́ kí ni ẹ̀bá ọba Lamidi sáré kiri pé kí ni so kí lórúkọ máa ti jẹ gómìnà Western Region nígbà yìí. Adéyínká Adébáyọ̀ ẹ ṣe Adéyínká Adébáyọ̀ ló ránṣẹ́ sí Prince Ogunade Síjú Adé wípé kí làwọn lè ṣe Prince Lamidi ló jẹ ọba lọ́yọ̀ ọba Síjú Adé níjọ létí táwọn lè ṣe òní wípé tí bàbá ò bá sí dé máa sáré jẹ ọba yẹn kó tó di pé wọ́n dé kí ló fẹ́ ṣe ó lóun fẹ́ ṣe bẹ́ẹ̀ sí bàbá dẹ̀ ní fádọ̀ òdìdè ìyá ni mọ́dọ̀ òdìdè òun ò ní ṣe Nàìjíríà London ti máa ṣe ní bàbá ṣe lọ sí bó ṣe láti kẹta bàbá bí bàbá ṣe lọ sí London yẹn fún bẹ́ẹ̀ kí bàbá tó dé ó ti fi bàbá ń jẹ ọba ọdún fún ní láti senate. ẹ̀yin ará Ọ̀yọ́ health market mo tún dé sí i lọ́rùn gẹ́gẹ́ bí n tà ń sọ lọ ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí o ọba Lamidi Adéyẹmí ìbámu ti rí oyè Aláàfin jẹ ọpẹ́lọpẹ́ Ọọ̀ni ti Ilé Ifẹ̀ ẹni tó jẹ́ gọ́fúnà Western Region nígbà náà Adéyínká Adébáyọ̀ òun ló pe Ọọ̀ni Prince Ọọ̀ni wípé ọ̀nà wo làwọn lè gbà tí ọba Lamidi fi lè rí oyè torí pé tí ò bá fi lè rí oyè yìí jẹ lásìkò yìí torí pé àwọn Ọ̀yọ́mèsì ti yan ọba àwọn Ọ̀yọ́mèsì ti kí ni o wọ́n ti yan ọba ṣùgbọ́n ọba Lamidi ń sáré káàkiri pé tó bá fi mú un tóun bá fi lè rí ọba yìí jẹ níbí á jẹ́ pé ìdílé òun ò jọba mọ́ nìyẹn ó wá ń sáré káàkiri òun ló wá lọ sábà gọ́fúnà Western Region nígbà náà Adéyínká Adébáyọ̀ ló wá ní kò sí tóun lè ṣe o àyàfi tóun bá padà sífẹ̀ káwọn lọ bá Ọọ̀ni wọ́n wá lọ bá Ọọ̀ni ló wá sọ wípé n tóun máa ṣe leléyìí ẹ wo bí tí Ilé Ifẹ̀ ti gbà ràn yín lọ́wọ́ ẹ̀yin ará Ọ̀yọ́ ẹ wo bí tí Ilé Ifẹ̀ tá a ti gbà tá a ti ṣàánú yín tá a jẹ́ kí adé ó sì kúrò tẹ́ tún wá gbógun ti Ilé Ifẹ̀ alálẹ̀ ó sì dáa fún yín o alálẹ̀ yóò dáa fún yín
pé ọba Prince Adéyẹmí wá sọ pé ó dá tó bá rí bẹ́ẹ̀ òun fẹ́ ṣe ọjọ́ ìbí òun ò ní ṣe nílé Ifẹ̀ òun lọ ṣe ní London. Awólọ́wọ̀ òun ni father of the day, ìyàwó ẹ̀ òun ni mother of the day. Àmọ́ tóun bá ti lọ ṣe ní London kóun tó dé kí wọ́n ti yan kí wọ́n ti fi adé kí wọ́n ti fi Lámídì ọba Adéyẹmí kan ti fi jọba. Ọọ̀ni ló wá ra tíkẹ́ẹ̀tì Awólọ́wọ̀ àti ìyàwó ẹ̀ lọ sí London fún birthday ẹ̀ tó yẹ kó ṣe ní Nàìjíríà. Ó wá gbé birthday yẹn lọ sí London. Ó wá gbé birthday yẹn ó wá gbé lọ sí London. Ọọ̀ni wá lọ ṣe birthday yẹn ní London. Kí Ọọ̀ni tó dé kí wọ́n tó padà dé wọ́n ti fi ọba Lámídì Adéyẹmí wọ́n ti fi jọba. Ohun tó dẹ̀ wà nínú ìwé tí Awólọ́wọ̀ kọ ni wípé ìran wọn ò tún gbọdọ̀ jọba mọ́ láéláé. Wọ́n tún yẹ pé níṣe ni wọ́n dì tó níṣe wọ́n lé bàbá ẹ̀ kó lórí oyè. Àmọ́ kí ni Ifẹ̀ ṣe? Ifẹ̀ yí kíní yẹn padà fún Aláàfin. Ó dẹ̀ ń ṣẹlẹ̀ lónìí. Ọ̀pọ̀lọpọ̀ bá míì ni wọ́n tọ́lọ́ba. Àmọ́ tí wọ́n bá ti jẹ́ ó dà kóòtù gan ò ní lè yọ wọ́n. Ifẹ̀ ló kọ́kọ́ bẹ̀rẹ̀ that ideology láti lè fi escape ọba Adéyẹmí ìyẹn Lámídì kí oyè jíjẹ ọba jíjẹ kó má padà wá parun ìdílé wọn. Ifẹ̀ ọ̀hún náà lẹ́tún wá dojúkọ lọ. Ifẹ̀ ọ̀hún ó náà ní Al-Moruf wá lanu gbàgà tó ní kí Ọọ̀ni ó mọ̀ pé rẹ̀ ní olórí aládé mọ́ ẹ má gbọ́ máa lè. Mo sì ń bọ̀ lórí ọ̀rọ̀ yín Al-Moruf mo sì ń bọ̀ bá a ṣe close tó mo ṣe máa wọ yín. Ẹ̀yin náà wo oore tí Ifẹ̀ ṣe fún yín ẹ̀yin ará Ọ̀yọ́ gbogbo ẹ̀yin tẹ́ pera yín lọ́mọ ọba Al-Moruf sọ pé Níjà Adéyẹmí bá ní ẹ sórí pé oore ta lè ṣe fún yín. Al-Moruf tó bá yẹ pé Níjà Adéyẹmí bá ní ọ tó náà jọ ọmọ ọba gẹ́gẹ́ bó ṣe ọmọ ọba sórí pé oore la ṣe fún yín. Oore ni Ifẹ̀ ṣe fún yín ẹ wá fẹ́ bíbí sàn. Ẹ jẹ́ ká tẹ̀síwájú ní tó tá ń bá bọ̀. Ṣé Aláàfin gan tó ọ̀rọ̀ gúnlẹ̀ tó jẹ́ àkọ́bí lọ́kùnrin àdúgbò parí tó àbígbẹ̀yìn Oòduà ní. Ṣé èyí sọ ọmọ Oòduà kan? Ìjẹ́ sọ ọmọ Oòduà ọ̀rọ̀ gún ọmọ Oòduà ló ń láti àgàrẹ. Ọ̀rọ̀ ìbò disgrace ọ̀rọ̀ gúnlẹ̀ ìjọba láti. Kan ṣe ọba wo ni o disgrace? Àbórí ẹ̀ ti yí ni. Ọba wo ni ó rí kábíyèsí sọ náà? Kábíyèsí kú ọba mọ́kànlá lọ síbẹ̀ yìí. Ọ̀rọ̀ gúnlẹ̀ kan náà jẹ́ kí mọ́tò ìwọlé. Àdúgbò wa tó tẹ̀lé Ọọ̀ni ọmọ dúró ni kò sẹ́ni tó ní ìjókòó. Ẹ̀ máa jẹ Ọọ̀ni nílé bàbá ẹ̀. Ẹ̀dẹ̀ tí wọ́n ń sọ gbogbo àwọn aláwọ̀ yẹ anywhere ẹnìkan tó sọ pé most people tó kù lọ́yọ̀ọ́ they are not from here. Of course ẹgbẹ́ pé bíi Fúlàní. Now lórí ọ̀rọ̀ tí bàbá Ẹlẹ́bùrú ìbọn sọ òun náà ni mo tún máa wá tún wá play fídíò tó tún kàn yìí. Ẹ rí wípé àwọn ọba yìí wọ́n ti rí ìwà ọ̀wọ̀ adé débi wípé ọ̀wọ̀ adé dìgírísì àwọn lọ́balọ́ba. Gbogbo àwọn ọba tí wọ́n lọ bá tí wọ́n lọ kí Ọ̀ràngún nìkan Ọ̀ràngún lílà nìkan òun ló jẹ́ kó wọlé. Ní wọ́n jẹ́ kó wọlé. Ṣé ẹ rí àwọn tí wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n sọ pé ìjọ́ wo lọ́ba yìí dé ná tó gbómi ìjà kaná wọ́n mọ tí wọ́n sọ nítorí pé ìrínisí nìṣe ni lọ́jọ́. Wọ́n ti rí wọ́n study ẹ̀ àwọn èèyàn study gbogbo wa wọ́n ń wo ìwà oníkálukú wa dípò dípò tó bá wà ní orí ipò ọba tó gbajúgbajà báyìí àwọn èèyàn fẹ́ wo ìwà ẹ̀ wọ́n fẹ́ wo ìṣe ẹ̀ wọ́n fẹ́ wo ìsọ̀rọ̀ sí ẹ̀ wọ́n fẹ́ wo relationship ẹ̀ pẹ̀lú àwọn ará ìlú pẹ̀lú àlejò pẹ̀lú onílé. Ọba yóò rẹ́rìn rí. Ẹ lọ mú fídíò bí tọ́ba yìí tó ti rí ẹ̀rìn rí tó yẹ pé tó bá ń sọ̀rọ̀ gan-an máa kò rẹ́rìn rí. Bàbá Ẹlẹ́bùrú mọ tí wọ́n sọ wọ́n mọ tí wọ́n sọ nípa ọba yìí àmọ́ separate video òun ni òun lọ́tọ̀ pẹ̀lú ọ̀rọ̀ tá Al-Moruf sọ torí pé Al-Moruf ń tiẹ̀ ohun tí yóò jẹ ni ò jẹ́ kí bàbá yìí ó gbọ́n. Ipò tó dé Al-Moruf dẹ̀ ń lérè padà lè rí ipò ọ̀hún jẹ torí pé bàbá ọba Ọ̀yọ́ tún jí ẹ̀ ti pa. Gbogbo èròǹgbà Al-Moruf ni pé kó na jẹ àbọ̀bọ̀ Ọ̀yọ́ tún jí ọ̀kan fi jẹ ọba lọ́yọ́ tún jí. Gbogbo plan yín tẹ́ ń ṣe yìí ó ti fail. Àmọ́ reality ó sì dúró pé n táwọn èèyàn ń sọ nípa ọba Ọ̀wọ̀ Adé yìí òótọ́ ni. Ṣé Ẹlẹ́bùrú nìkan ló kọ́ sọ nípa ẹ̀ ni àwọn lọ́balọ́ba gan tún sọ wípé ẹni iṣẹ́ ẹ̀ níbi tó burú dé èèyàn tó burú ni. Mix mọ́ àwọn ìkẹrànlérò báwọn lọ́kùn bẹ́ẹ̀ because kò lè jẹ́ típíkù ọmọ Ọ̀yọ́ kó máa sí ilé ó dàbí ìgbà tẹ̀yẹ́ wò yẹn lágbólé tí ẹ̀yẹ̀ dàgbà tó lọ tó dé wọ́n sọ pé ilé àlàpà ilé ìwọ̀n ò lè wọ́ bẹ̀ wọn ò lè dé bẹ̀ ilé náà ti bí wọn lè ju bẹ̀ yẹn lọ tó lè ju bẹ̀ lọ ní tó lè ju àwọn tí ó wà nínú ilé yẹn lọ
láyé kò sí ẹ̀mọ̀ ẹ̀gbọ́n wa ni ọwọ́ wọn ládàgbà sí ṣẹlẹ̀ mo jọba ilé ni mo ti di bàbá wọn bàbá ọba ló tún jẹ́ ṣẹgẹ́tẹ̀ bẹ́yẹn wọ́n wá wò wípé kí wọ́n máa wò wípé nígbà tí mo ti jọba yẹn o kí n máa sọ fún ọ pé ọkẹ́rẹ́ mi ò lè bá wọn ṣe mọ́ tàbí mi ò mọ̀ wọ́n rí ní ìgbà yẹn ni náà kó jọba kó máa sọ pé òun mọ́lé bàbá ẹ̀ mọ́ tàbí ojúlé bàbá ẹ̀ lọ ó ṣe máa di lọ ṣé ọ́ọ̀dì kí ni ìpàdé Aláàfin àti Ọọ̀ni ṣé jọra wọn kò jọra wọn kò àtọ̀ iṣẹ́ rẹ̀ ni pé ipò láyé ṣẹ́gun láyé àtijọ́ alágbára ló máa ń jẹ ọba alágbára olóògùn ọdẹ olówó tí olówó bá fẹ́ jẹ ó gbọ́dọ̀ fara mọ́ olóògùn bẹ́ẹ̀. mo sọnù fídíò mi tó lọ wípé kò sí típíkù ọmọ Yorùbá máa lọ́yọ̀ọ́ àdàmọ̀dì ńlọkù lọ́yọ̀ọ́ àwọn kan ní mi máa ń tí mo ń sọ ẹ lè rí típíkù ọmọ Yorùbá kó jọ ọmọ Yorùbá ní tòótọ́ ó jẹ́ pé lóòótọ́ wọn bíbí inú Ọ̀yọ́ ọmọ Ọ̀yọ́ ni ní toko ní tó bò kó sọ pé òun fẹ́ tàpá sórí sùn bàbá tó bí òun lọ́mọ kò nínú lọ́yọ̀ọ́ lónìí ẹ lè rí típíkù ọmọ Yorùbá mọ́ tí ìbá ṣe bẹ́ẹ̀ ni ọwọ́ adéjọba àti ìjọba ó kọrí sí Sókótó ó lọ kí wọn ẹ jọ láàrin èmi àti yín ó di ọba mélòó tó jẹ ní Sókótó tó wá kọ́kọ́ ń bọ̀ ní ààfin Ọọ̀ni kó tó lọ kí Sókótó àbí ó dọba mélòó tó jẹ nílẹ̀ Haúsá tàbí nílẹ̀ Yíbò ẹgbẹ́ bọ́n ṣe wá jọba tán o bọ́n ṣe wá jọba tán kó tó di pé wọ́n lọ kí àwọn lọ́balọ́ba tí wọ́n jọ wà ní the same geopolitical zone àwọn kọ́ wá sí Ilé-Ifẹ̀ ó dọba mélòó ọwọ́ adé ní number 1 bó ṣe jí ọba tán báyìí the first visit ẹ̀ tó bá kọ́ máa visit ó kọrí Sókótó ló kọrí sí ó gbàgbé pé ó yẹ kó wọ́n kọ́ lọ forí balẹ̀ sí orí ìrùn ibi tí wọ́n ti bí òun ó ń bá ọ̀ ní dìtẹ̀ kí ló tún wá ń ṣe ń sìn òun náà tún wá ń kó àwọn kan lẹ́yìn tí wọ́n ń wọ aṣọ funfun ṣe bí ẹ̀yìn yẹn ni pé ají ṣe bí Ọ̀yọ́ láàárí Ọ̀yọ́ òkè ṣe abẹ́rẹ́ now ají ṣe bí Ifẹ̀ láàárí Ilé Ifẹ̀ ò kí ń ṣe bàbá ẹnì kọ̀ọ̀kan owó yẹn ti torí pé nísìnyí ẹ ti ń kọ́pì àṣà àti ìṣe Ilé Ifẹ̀ nígbà kí ẹ̀yin náà máa kó ẹ̀ṣọ́ rìn àwọn kan ń ṣẹ̀ wá àwa mú aṣọ funfun ẹjọ́ nígbà Adéyẹmí ǹjẹ́ wọ́n káṣọ funfun rìn ẹ lọ wo Ọọ̀ni gbogbo Ọọ̀ni tó ti ń jẹ tó bá ń jáde báyìí wọ́n máa kọ́ ẹnitọ́rẹ́jì ni àwọn ọ̀rẹ́ ẹ̀ lérí tóbi tọ́ni bá ti jókòó ẹ̀ lérí ẹ lọ wo bí tọ́ni ti jáde àwọn náà máa ń pè ní ìlàrí lónìí kílẹ̀ yìí náà ń ṣe lọ́yọ̀ọ́ ẹ̀yin náà wá káwọn kan aláṣọ fún ẹ fi ń jù wípé Ṣàngó ni yín ẹ wá kó wọn lẹ́yìn ẹ náà kílẹ̀ ṣe ẹ kọ́pì àṣà láti ara Ilé Ifẹ̀ yín ni pé ẹ tí ì kúrò Ilé Ifẹ̀ náà ẹ kọ́pì àṣà láti ara Ilé Ifẹ̀ òun lẹ kọ́pì wá kò sí típíkù ọmọ Ọ̀yọ́ mọ́ àdàmọ̀dì Fúlàní tápà kan tẹ̀ jẹ́ Yorùbá ṣùgbọ́n àdàmọ̀dì lẹ́yìn tó kù torí pé ọwọ́ adé ò lè jẹ́ típíkù ọmọ Ọ̀yọ́ pẹ̀lú ìdílé bàbá àti ìdílé kí wọ́n jẹ́ rí Ọ̀yọ́ kó wá tàpá sórí ọrùn ẹ̀. ó dẹ̀ gbọ́dọ̀ fara mọ́ àwọn aláàgbẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ but tí ọdẹ bá fẹ́ jẹ́ ó ní gbogbo nǹkan tó lè fi jẹ́ lọ́wọ́ ó lè dédé kó bẹ̀rẹ̀ sí náà gbogbo yìí ó lè bọ̀ sí ẹ̀ ok nígbà tó sọ pé ọ̀rọ̀ yíyan jẹ ọba níbi kan jọba níbi sọ wọn fi jẹ́ ni ẹgbọ́n ló fi rẹ̀ jẹ́ ìjọba Ifẹ̀ ìlú tó wá jọba wọ́n rà sí ẹ̀ nígbà tó lọ jagun káàkiri ni ó ń jagun tó bá ti dé aṣọ rẹ̀ dúró lórí kò ní èkó jọba bẹ̀ ó dé Ìjẹ̀rò ó dé gbogbo ẹ̀ kó tó dé Ọ̀yọ́ tó wá kọ́ nìyẹn Ọ̀yọ́ kan tó wà ní kọ́kọ́ fẹ́rẹ̀ àjàngórà nìkan kan tó wá sọ́jọ́ lé gan ó ní olórúkọ kan tó ń pe Ọ̀yọ́ yẹn lè pe so empire yẹn gbà yẹn nígbà táwọn Fúlàní lè fi gbógun tì empire yẹn fi fọ́ ṣẹ́gẹ́dẹ̀ bẹ́ẹ̀ kò sí tó jẹ́ Ọ̀yọ́ empire mọ́ àwọn Fúlàní destroy ẹ wá gbogbo àwọn tó ń jalá àgbègbè ló sàn dìgbà nínú gbogbo wọn ẹ jẹ́ kí bẹ̀rẹ̀ lórí ẹ̀gbọ́n Ṣàngó kí lorúkọ Aláàfin Àjàká kìíní lè kúrò lórí ìwọ ẹ̀sìlẹ̀bẹ̀ náà ó tì mọ́lẹ̀ náà ó sọ di owó ẹ̀sìlẹ̀bẹ̀ kí lorúkọ ológun tó Ṣàngó náà jẹ́ àwọn kí lorúkọ tìmí àti bọ̀ǹkà àwọn òjẹ̀kú gbádùn àwọn náà lè lórí oyè yẹn Aláàfin náà ni àbí so àwọn jẹ àwọn kí lorúkọ àwọn àbọ̀já àtàwọn Fúlàní Ìlọrin wọ́n lè kúrò bẹ́ẹ̀ kí lorúkọ Abíọ́dún kí ló ìjọba gbádùn Baṣọ̀run Gáà ló ń jọba lé lórí ló ń gàba lé lórí and there was a Aláàfin before Abíọ́dún tí kìíní ní kálọ̀ bẹ́ orí ẹ̀ Ṣàngó àbí kí ló Baṣọ̀run Gáà tí ó torí pé Ṣàngó ìyàwó ẹ̀ sọ pé òun wẹ̀ wọ́n sọ pé ẹ̀sìn ẹ̀dúbà ẹ̀ lọ kí làwọn èèyàn bẹ̀rù lára yín lọ́wọ́ tó ń gbà tí ó dẹ̀ wẹ̀ tó ní kálọ̀ tó bí bàbá àti yẹ̀ wẹ̀ ó gbégbá yẹn lé lọ́wọ́
Basọ̀run Gáà wá gbọ́ pé ṣédè kan fẹ́ máa pààyàn kiri títì ní wọ́n ṣe gé odidi ọba lọ́wọ́ sẹ́yìn tí wọ́n gé tán bẹ́ orí ẹ̀ ní Basọ̀run Gáà bẹ́ orí ẹ̀ ní nígbà tí wọ́n ní Abíọ́dún wá jọba ó sá lọ náà ó ń ṣáájú náà ramú pẹ̀lú agídí náà wá pé gbogbo àwọn òjòyè pé kí náà fàní ọba tó ń jẹ tí ó sáṣẹ lẹ́nu a máa lọ sílé Basọ̀run Gáà lára rẹ̀ alọ́ máa dọ̀bálẹ̀ òun wọ́ṣípù Basọ̀run Gáà ó lè pẹ́ ń bẹ̀ ẹ̀ńtẹ̀tẹ̀ létà àwọn tó lọ bá pé ẹnìkan wá sọ fún mi pé kó lọ rí jagunjagun kan aṣáájọyọ ìyẹn nìyẹn lórí ìyẹn lọkọ náà láti mọ bí agbára Basọ̀run Gáà wà wọn kọ destroy agbára ẹ kó tó ní pọn àtàkì because of Abíọ́dún ṣẹgẹtẹ now ẹ wá wo kí lórúkọ ọba yìí nínú wọn nígbà tí Ṣọ̀ún Ògúnmọ́ Ṣọ̀ún fẹ́ pé ìdàpọ̀ ẹbọra kan tàbí nǹkan tó ń dàrú láwùjọ yìí tí Aláàfin bá lágbára ìwọ ni kó sẹ̀ máa gbẹ́ni tó fẹ́ máàmù ṣe àrùn fún so agbára kò ságbára kankan lọ́yọ̀ mọ́ agbára jọ ń tara wa gbogbo ẹ̀fọ́ ìjọba tí mo ti kà sílẹ̀ kò ságbára kankan bẹ̀ but pé a máa ń pọ́n àwọn alágbára wa lé sẹ́ni àwọn alágbára wa táwọn pọ́n lé yẹn àwọn ayéèsì wọ́n fẹ́ dúró lórí kinní yẹn kó máa fi àtàkì àwọn èèyàn ókè báwo la wa Yorùbá ṣe fẹ́ máa bára wa jà lórí ìwọ sọ pé Oòduà ọ̀rọ̀ ní ẹ̀rù bí ẹ̀ náà máa sọ pé ọmọ kan ní Odùduwà bí ọ̀kan bí àbí kí ló dé tẹ̀ máa dárúkọ bàbá yìí wọ́n Odùduwà wọ́n ìjà máa sọ fún ọmọ ọmọ kí ló dé dárúkọ Odùduwà kí ọkàn bí máa dárúkọ Odùduwà náà ná ọmọ yín sì orúkọ yín ló máa dárúkọ kò ní dárúkọ ní mọ́lá àbí ọmọ mi ò ní dárúkọ yín àbí kò sí bí bọ́t wọ́n bá bí èèyàn tí èèyàn bá rẹ̀ èèyàn bí èèyàn ó máa wá orúkọ gbajúmọ̀ tó máa jẹ́ torí ẹ̀ ní gbogbo ṣe rá ara wọn Odùduwà ọmọ ìlàlejò Odùduwà ẹlòmíì ò mọ ọmọ àbúrò ẹ̀ tí ò rí rí bẹ́ẹ̀ ni sọ́nà yẹn àbúrò ṣe tọ́jú ẹ̀ àbúrò yẹn gẹ́gẹ́ èyí ò máa yára tó bí tán ó jẹ́ wàá mọ iye ibo ọmọ tó jẹ́ Odùduwà láti tó ìwé gbogbo àwọn tó ń pèrè àwọn lọ́wọ́ ìjọ péjì nìkan kálọ̀ ṣe jẹ́ tí mẹ́ta lọ sí jẹ́ káwọ́ ìdílé tó fẹ́ bá gbogbo ẹgbẹ́ lójú tí wọ́n yé tara wọn pé kí ó jẹ́ káwọ́ Yorùbá máa fi nǹkan yẹ àtàkàrà wa aláwọ̀ bá Yorùbá lè ṣe níṣọ àti ìgbà wo Ọ̀yọ́ ti dúró pé ó ní superior ẹ̀kíní lójú àwọn Yorùbá nation àbí ní ilẹ̀ Yorùbá ẹ̀tí ìgbà Yorùbá nation ó kẹ́gbà tó bá gbà tán ṣé Ọ̀yọ́ ò ní gàbáyé wa lórí ìgbà wa dé. ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí Ọlọ́run bá ń gbọ́ tá a bá ní tanra wa kábíyèsí Olódùmarè ẹgbọ́n tí a wá sọ pé àti ìgbà Yorùbá nation Ọ̀yọ́ lòun superior yorírun lọ tá a bá wá gba Yorùbá nation kọ́ sí Ọ̀yọ́ ò ní gàba lé wa lórí. This message fún gbogbo àwa tá à ń jà fún Yorùbá nation. Now it is time for us láti change orin sí Oòduà nation. Ẹ má pe ọ̀rọ̀ yìí lówe o torí tá a bá ní ká pe ọ̀rọ̀ yìí lówe yóò sì láàárọ̀ nínú. Ẹ má jẹ́ ká mú ọ̀rọ̀ yìí bí ọ̀rọ̀ awẹ́wà lásán bí ọ̀rọ̀ tí ò ní ìtumọ̀. Ẹ jẹ́ ká reason sí ọ̀rọ̀ tí àwọn ọba yìí ń sọ wípé àti ìgbà Yorùbá nation àti ṣe kí ni o àti ìgbà Yorùbá nation Ọ̀yọ́ lòun superior jù wá lọ tá a bá wá gba Yorùbá nation ńkọ́. Ẹ̀yin náà wò ó a gbọ́dọ̀ kíyèsára wípé Yorùbá nation yìí gbọ́dọ̀ kúrò lẹ́nu gbogbo wa ẹ já padà sí Odùduwà nation ìyẹn ló jọ so ẹbí àti ará wa pọ̀ ìlú tó ń bẹ lábẹ́ Odùduwà pọ̀ ti àwọn ìlú tí wọ́n ya ó pọ̀ ìlú 6 péré àwọn ni wọ́n ń jẹ́ Yorùbá láyé empire tí Ọ̀yọ́ lòun claim ìlú 6 péré òun ló wà níbẹ̀ láyé empire tí Ọ̀yọ́ sọ pé àwọn claim ìlú 6 ni àmọ́ nígbà tí Ọọ̀ni ọba Ilé-Ifẹ̀ tó náà máa sign treaty tiẹ̀ gbogbo ìlú pátápátá náà kọ síbẹ̀ títí kanra Ọ̀yọ́ ó wà lára àwọn ìlú tí Ọọ̀ni náà kọ as ilẹ̀ Oòduà. Ẹ jẹ́ ká padà sí Oòduà nation tá a jọ gbé dání tí gbogbo wa jọ gbà ọ̀rọ̀ lẹ́gbọ́tọ̀ bá sọ pé tá a àti ìgbà Yorùbá nation Ọ̀yọ́ lòun superior ju Ilé-Ifẹ̀ lọ tá a bá wá gba Yorùbá nation ńkọ́ ṣé wọn ò ní gàba lé wa lórí. Yorùbá sì ní kékeré báyìí láti pẹ̀tàn rókò tó bá dàgbà tán apá ò kì í ka kó tó di pé ẹ̀kan ìtàn rókò yà wá dàgbà apá wa ò ní ka mọ́ ẹjẹ́ àtètè ya make a reverse. It is time for us to make a reverse. It's time for us to make an adjustment. Ó bá pé wọ́n sìn ín jù ká sọ wípé Yorùbá nation yẹn ká wá continue pẹ̀lú ẹ̀ àwọn oníbà ń tẹ̀síwájú lórí Yorùbá nation mọ́ o. Èmi especially èmi
tí n bá sì ń ṣe o èmi yóò ní bá ń tẹ̀síwájú lórí Yorùbá nation mọ́ ẹ já padà sí Odùduwà nation àpẹẹrẹ ti fi hàn olóyè Sunday Igboho sọ̀rọ̀ àìtí sọ̀rọ̀ ó ní kí ni o ládé aláàfin ò ládé adé aládìkún òun lágbà fáláàfin wọ́n sì ní kí gbogbo àwọn ọmọ Ọ̀yọ́ tó bá wà nínú Yorùbá nation wọ́n ní kí wọ́n kú nínú Yorùbá nation wọ́n náà bá ti pàṣẹ ṣé bẹ́ẹ̀ làwọn fẹ́ dúró sí ṣé bẹ́ẹ̀ làwọn fẹ́ wà ẹ jẹ́ kó gbogbo wa ẹ jẹ́ ká yára one brain ẹ jẹ́ ká gbà wípé kò sí oore kan tí Ọ̀yọ́ fẹ́ ṣe fún ìran Yorùbá àfi aburú ni wọ́n ṣe láti ilẹ̀ pẹ̀pẹ̀ t'Ọ̀yọ́ ti bẹ̀rẹ̀ aburú ni wọ́n ṣe fún ilẹ̀ Yorùbá Ọ̀yọ́ àwọn ni wọ́n kọ́ sí wàhálà tá ń fà yìí àwọn ló gbógun ti Apòmù ẹ lọ wá ìtàn dáadáa Àólẹ̀ tó jẹ ọba Ọ̀yọ́ òun ló da gbogbo ẹ̀rú òun ló kọ́ sí wàhálà òun ló lọ ta ọ̀rẹ́ ẹ̀ ní ẹrú nílùú Apòmù nígbà tí Ọọ̀ni ti sọ fún mi pé wọn ò gbọdọ̀ ta ẹrú mọ́ ẹni tó bá ta ẹrú pa ni kí wọ́n pa àwọn ọba Apòmù sì rí wọ́n dẹ̀ mú kàkà kó yẹ kí wọ́n pa ó ní kí wọ́n dáríjì òun pọ́ ọmọ Aláàfin lòun wọ́n wá nà á wọ́n fi lẹ́gbàá pé kó má lọ síbẹ̀ pé ó wá ta ọ̀rẹ́ ẹ̀ lẹ́rú wọ́n dẹ̀ nà á náà nínà tí wọ́n nà á kò pé oṣù mẹ́ta àbóṣù mẹ́rin òun l'Aláàfin wàjà ni ọba wa kan Àólẹ̀ nígbà tí wọ́n wá dífá pé kí ọba ó pàṣẹ àkọ́kọ́ tí Àólẹ̀ pa ni pé kí wọ́n lọ bọ́ òun gbé orí Apòmù wá pé torí pé ó náà ibi tí wàá láti bẹ̀rẹ̀ rẹ̀ Apòmù dẹ̀ ṣe èpè mẹ́ta látàrí ìdí èyí ẹ̀yin ará Ọ̀yọ́ èpè Àólẹ̀ ló ń jà wọ́n èpè Àólẹ̀ ní èpè tí wọ́n gbé wọn sẹ́ ló ń jà wọ́n èpè tí Apòmù gbé wọn sẹ́ ló ń jà wọ́n wọn ò dẹ̀jú mẹ́fà lọ ìlú yìí ò dẹ̀jú mẹ́fà lọ sókè wá lọ́dẹ tí àwa tó kù tá a fẹ́ bá wọn pín lè pè wọn tá a yẹrí tá a pín ara wa kúrò ká ní kí wọ́n fẹ́ǹsì Ọ̀yọ́ kí wọ́n fodi mọ́ Ọ̀yọ́ ká ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ táwọn ọba yìí ń sọ yìí pé ẹ lọ gbọ́rọ̀ àti ìgbà Yorùbá nation Ọ̀yọ́ ń ṣe báyìí tá a bá wá gba Yorùbá nation ń kọ́ sọ́yọ́ ò ní gàba lé wa lórí ni wọ́n pa lówe fún wa ní pé ẹ tètè ya make reverse ẹ̀yin tẹ́ ń ṣe Yorùbá nation bàbá Akíntóyè ni o olóyè Sunday Igboho ni o ẹ tètè make reverse ẹ change ohun ẹ padà sí Oòduà nation bí bẹ́ẹ̀ kọ́ ohun tẹ́ ń tẹ̀lé yìí àwọn ọba kan ò tún ní tẹ̀lé wa ìyẹn la wá worst jù because àpẹẹrẹ ti fi hàn pé àti ìgbà ẹ wo ìgbésẹ̀ tí àwọn Ọ̀yọ́ àtọba wọn ẹ wo ìgbésẹ̀ tí wọ́n ń gbé. kí ni Ọ̀yọ́ ṣe tó tẹ́ fi sọ pé ó superior sọ́sù bí ọ̀gbọ́n àgbà ló wà ní ilẹ̀ Yorùbá lẹ́yìn. Aláàfin ló kú kò fi ọba àgbà ṣeré náà. nígbà tó ṣe ìjọba wọn máa wá ń ṣe pati. wọ́n máa ń wá sí ìdáná. òfin bàbá wa ń ṣe òfin bàbá yẹni sílẹ̀. ó dẹ̀ ṣe ń tútù bàbá náà ló tún tútù bàbá tó tó wà ń bẹ̀rẹ̀. ìgbà mi náà máa pè é. ẹ wo kò dẹ̀ sí bí ọ̀rọ̀ bó ṣe wà mi ò tí ì rí ọ̀rọ̀ tí ò fẹ́ràn ọ̀rọ̀ tó jẹ́ wípé ọmọ ń rí ọ̀rọ̀ bí ìgbà tó jẹ́ pé bàbá wa lè ẹ ti gẹ́gẹ́ bẹ́ẹ̀ so nígbà tí ọba lè máa pọ́n ọ̀rọ̀ wúlé tí kò wọ́n kàpá sí ẹ̀gbẹ́ ọjọ́ mi pé wọ́n lágbà kí ló fi dágbà àti pé kò tí ì sí kọ́sọ aláàfin tó lágbára lẹ́yìn àwọn tó lágbára wọn náà ni ọ̀ràn míyàn kankan yìí. àwa ṣe é sì náà Aláàfin náà gbígbẹ̀yìn náà. ó ní àbígbẹ̀yìn ọkàn bí àbígbẹ̀yìn ọkàn bí so báwo lẹ́dẹ̀ ṣe fẹ́ àwọn àmúṣe tí agbọ̀dọ̀ tún sílẹ̀ Yorùbá wọn làwọn ìtàn kan láti kọ́ pa tó jẹ́ pa ìwé àrẹ̀fẹ̀ Johnson Ọ̀yọ́ ló fi gbéga lórí kọ́ máa gbé Ọọ̀ni ká máa tọpa bọ̀ rẹ̀ ọ̀bẹ̀ Odùduwà. kí ló ń bọ̀ kí ni Ọọ̀ni fẹ́ ṣé wọ́n bá fẹ́ Ọọ̀ni lẹ̀ ẹni tó ní gbogbo ilẹ̀ bẹ́ẹ̀ kò yé wọn alábọ̀rẹ̀. ẹ rí bí mo sọ pé ìwé tí Reverend Johnson kọ ó kọ ìwé yìí láti fẹ́fẹ́ Ọ̀yọ́ ni ó kọ láti kí ni o láti fẹ́fẹ́ Ọ̀yọ́ that's why tí ọba Okùnadé sọ pé Johnson book is fake ọba Okùnadé sọ ó ní Johnson book is fake. 1924 when the Prince of Wales was visiting only Johnson's book is fake. Only Johnson was an Oyo man who wrote a book to boost the ego of Oyo people and that. Nítorí pé Johnson kọ ìwé yìí láti fẹ́ fọ́ Ọ̀yọ́ torí pé jọmọ Ọ̀yọ́ ni ẹ wá ń pè Ọọ̀ni lábọ̀ rẹ̀ ẹjọ́ kí lọ́ọ̀ni ń bọ̀ o ní tí wọ́n ń pè ní Ọọ̀ni ẹni tó ní ilẹ̀ ń fẹ̀ ilẹ̀ tó kéré tó wá sọ di ilẹ̀ fẹ̀ ẹni tó ní ilẹ̀ ẹni tó ní Ọ̀yọ́ ẹni tó ní gbogbo ilẹ̀ Yorùbá pátápátá ẹni tó ní nítorí pé bẹ́ẹ̀ lẹ́ gbogbo yín ti sẹ́lọ̀ torí pé ibẹ̀ gbogbo yín lẹ́ ti lọ
ẹ wá ń tàpá sórí sùn yín. Kódà níbi tí bàbá yìí sọ ní gan pé kò sí Ọọ̀ni tí kò kí respect kí ni o, tí kò kí respect ọba àlá, tí wọn kì í respect torí pé wọn pè lára àwọn ọmọ ọba ni wọn máa ń fún ní respect. Kò sí Ọọ̀ni kan wọ́n wá ń dì sóhun lé bàbá tiẹ̀ lọ́mọ. Ìwọ wá ń tàpá sí ibi tí wọ́n ti bí ọ. Ìwọ wá ń ta Ilé Ifẹ̀ ń pa. Ẹrù kan tí ẹ bá yín, rántí àtúbọ̀tán, ronú pé n tẹ́ ń ṣe yìí bẹ́ẹ̀ ṣe ń ṣe lọ yìí, àtúbọ̀tán yín lè padà wá lẹ́yìn síbi tí ò dáa nígbà tó ń bá sọ pé tó ń bá ní kí bí báwo ni bàbá òun ti jẹ́. Yorùbá dẹ̀ ní pé odò tó bá ti gbàgbé orísun ẹ̀ ó ṣe tán tí ó gbẹ nítorí ìrègùn là ṣe ṣoore. Lónìí a máa ṣèrègùn lẹ́yìn ará Ọ̀yọ́ lórí oore tí Ilé Ifẹ̀ ṣe fún yín, pàápàá jùlọ gbogbo yín pátápátá. Torí pé níbi tẹ́ ẹ wà lónìí, ibi tẹ́ ẹ dúró sórí tí wọ́n ń pè ní Ọ̀yọ́ tẹ̀dó tá ń pè lọ́yọ́ lónìí, ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ni. Ọpẹ́lọpẹ́ Ọọ̀ni ló sì jẹ́ kẹ́ ẹ rí bẹ̀ dúró sí, nítorí pé Ògbómọ̀ṣọ́ gan ò fẹ́ gbà yín mọ́ra. Ọọ̀ni ló bá Ògbómọ̀ṣọ́ sọ̀rọ̀ torí wọ́n máa gba nǹkan lọ́wọ́ ara wọn nígbà náà tẹ́ fi tẹ̀dó síbẹ̀. Ẹ tẹ̀dó síbẹ̀ náà tán náà rèé. Adé tí wọ́n tún gbà fún yín, Ògbómọ̀ṣọ́ ló gba adé yẹn kúrò lọ́wọ́ àbúrò ẹ̀ ló tún ní kó gbé fún yín, tí wọ́n ń pè ní adé aládìkún. Tẹ́ tún wá ń bú Sunday Igboho lé lórí lónìí. Ẹ rí pé aláìmoore ni. Ìtàn parí. Wọ́n á ní Ọ̀yọ́ lóṣòó, inú yín dọ̀bálẹ̀. Kí ló bọ abọ̀lẹ̀ kí ló du àgbésílẹ̀ tán bọ̀. Sọ́ba dún fún lábọ̀ rẹ̀. Àbí olúwa ló dúró àdé ọba méje bí kankan ló bá fẹ́. Kálẹ̀ ṣe nǹkan sọ yìí. Kálẹ̀ sọ láyé bàbá àti sójà nílẹ̀. Láyé wọn bí wọn jà tó bẹ́ẹ̀. Wọ́n tó bẹ́ẹ̀. Ọba Lámídì Adéyẹmí gan ẹran kí ní bàbá náà ní Ṣé sójà nílẹ̀ ní ọ̀rẹ́ bàbá wa Fọlábí ni? Very close friend. Wọ́n tó bẹ́ẹ̀. Láyé lẹ́yìn gbọ́ kí jáde gbogbo wàhálà tó wà lẹ́yìn mo sọ náà nínú kílẹ̀ Ọba Lámídì Adéyẹmí ìdásílẹ̀ kò sẹ́ tó gbé náà ojú ọ̀nà ibùdó bàbá wọn gan kan lé kúrò lórí oyè kò tó bẹ́ẹ̀ láti gbé náà ojú ọ̀nà but nígbà tí Ọba Lámídì Adéyẹmí ṣe tó ti jẹ oní very close to Ọba Adérẹ̀mí bàbá máa ń rán kiri olórí ọmọ represent wọn anywhere bàbá fẹ́ ṣe nǹkan Ọba Lámídì Adéyẹmí náà wọ́n represent wọn bẹ́ẹ̀ so kò dé kò ń fìfẹ́ ṣeré nígbà tí bàbá wa kú tí bàbá wájà ó rí òṣìṣẹ́ yẹn tẹ̀ wọ́n fi jẹ́ acting chairman ṣe pé Ọba Adéṣọjà Adérẹ̀mí ní chairman so wọ́n gbà tí bàbá wa wájà wọ́n fi Ọba Lámídì acting chairman nígbà tí wọ́n jẹ ọba tí Síjú Adé débẹ̀ òun rí bíi pé èmi ní senior èmi ní mo kọ́kọ́ jọba síwájú ẹ̀ èmi náà ti di acting chairman ó fẹ́ kán sọ ní chairman kí Síjú Adé jẹ́ vice tí ipò yẹn àpèrè náà ń sọ̀rọ̀ ń pa ẹ̀ kì í ṣe ìwọ gangan náà ó ti bọ́ sórí àpèrè yẹn ó dẹ̀ gbọ́dọ̀ dúró lórí ẹ̀ náà wọ́n á fi Síjú Adé jẹ́ chairman ọdún kó padà sí vice ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ ó ń tako bàbá àpé Ọba Lámídì Adéyẹmí gan jẹ ọba tí ì bá ń ṣe ọba ìwọ rẹ̀ kí ni Ọba Síjú Adé was a president if not because of him Ọba Lámídì Adéyẹmí èmi jọba because ṣe pé òfin ní ilẹ̀ Yorùbá tí ọba kò bá kú sórí oyè ìran ò lè jẹ ọba mọ́. Ìwé dẹ̀ ti tóun bàbá Lámídì Awólọ́wọ̀ dẹ̀ ti kọ síbẹ̀ wípé ìran wọn ò gbọdọ̀ jẹ ọba mọ́. Kí náà dẹ̀ lè ṣe pé kí ni ọgbà tó lọ tí wọ́n tíra gbogbo ọ̀nà wọ́n ti yan ọba tó máa jẹ́ kí ni Ọba Lámídì sáré kiri pé kí ni so kí lórúkọ máa ti jẹ gómìnà Western Region nígbà yìí. Adéyínká Adébáyọ̀ ló ránṣẹ́ sí Prince Ogun Síjú Adé wípé kí làwọn lè ṣe Prince Lámídì ló jẹ ọba lọ́yọ̀ Ọba Síjú Adé níjọ létí táwọn lè ṣe òní wípé tí bàbá ò bá sílé máa sáré jẹ ọba yẹn kó tó di pé wọ́n dé kí ló fẹ́ ṣe ó ló fẹ́ ṣe bẹ́ẹ̀ sí bàbá lè ní fádọ̀ òdìdè ìyá ni mọ́dọ̀ òdìdè òun ò ní ṣe Nàìjíríà London ti máa ṣe ní bàbá ṣe lọ sí bó ṣe láti kẹta bàbá bí bàbá ṣe lọ sí London yẹn fún bẹ́ẹ̀ kí bàbá tó dé ó ti fi àwọn bàbá ń jẹ ọba ọdún fún United States. Èèyàn wa jẹ́ ti gbọ́ báyìí Yorùbá ní ọ̀rọ̀ balẹ̀ a sì dìtàn Yorùbá ní tọmọdé ò bá bàtàn Yorùbá bẹ́ẹ̀ á bá àrọ́bá sì rèé bàbá ìtàn ni. Lónìí ẹ jẹ́ kí èmi àti yín ṣàwárí ìtàn Yorùbá ẹ já gbìyànjú láti wá ìtàn ẹ já wá ìtàn ká lè bá a mọ bí nǹkan ó ṣe lọ lọ́jọ́ iwájú ni. Tí irú àwọn bàbá yìí
tí wọn ò bá sí láyé tó jẹ́ pé ọlọ́dọ̀ bá ti gbà á àwa náà ta ṣẹ̀ṣẹ̀ wá ń rí àwọn ìtàn wọ̀nyí táwa náà wá ń gbé wá fún yín tẹ̀yin èèyàn wa tẹ̀yin náà ń wò yìí báwo lẹ ṣe fẹ́ rí i látàrí ìdí èyí ẹ má jẹ́ ká jẹ́ pé gbogbo ìtàn òyìnbó ìtàn Jésù ìtàn Máríámà ìtàn Jákọ́bù ìtàn Muhammadu àwọn ìtàn bẹ́ẹ̀ láàmú jẹ́ kí àwọn ọmọ wa mọ̀ ẹ jẹ́ kí àwọn ọmọ wa mọ ìtàn ibi tí wọ́n ti bí wọn ìtàn ẹni tó bí wọn ìtàn ìlú tí wọ́n ti wá báwo ni wọ́n ṣe dìlú báwo ni wọ́n ṣe dàlú wọn eléyìí ní ó ní ràn wá lọ́wọ́ láti lè jẹ́ kí ìtàn Yorùbá àṣà àti ìṣe Yorùbá kó parun yóò sì lè ṣàǹfààní fún wa láti lè tètè jẹ́ kí àwọn wa kí wọ́n mọ ìtàn débi tí wọ́n wà máa pamọ́ nítànkítàn ọ̀pọ̀lọpọ̀ wa lónìí tí wọ́n fi wá tan Yorùbá wa ní ẹ lọ sí Amẹ́ríkà ẹ lọ sí US ẹ lọ sí gbogbo ẹ̀ whereas àwọn bàbá wa tí wọ́n mọ ìtàn yìí náà ń bẹ láyé tí wọn ò tíì kú ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí o ìpẹ̀yìn ará Ọ̀yọ́ oore ní Ilé-Ifẹ̀ ṣe yín oore òun náà ni àpèrè Ọọ̀ni ló ṣe yín tẹ́ wá gbógun tì Yorùbá sì ní ẹni tó bá dalẹ̀ irú wọn máa ń balẹ̀ lọ ni Yorùbá tún pé ìjọ́ tọmọdé bá bùrọ̀kọ̀ ìjọ́ tó àbí wọ́n ní ìjọ́ tọmọdé bá mulẹ̀ ló máa ń mọ̀ ìjọ́ ọmọdé òkè mọ́jọ́ tí ó dalẹ̀ ẹ̀yin ará Ọ̀yọ́ ẹ wá sọ àṣìṣe Ọọ̀ni fún yín ẹ sọ bí tọ́ni ẹ sọ bí tí Ilé-Ifẹ̀ sọ bí tí wọ́n ti ṣàṣìṣe fún yín ẹ sọ kódà èpè Awólé ọjọ́ sí ìtàn sọ fún wa pé Ọọ̀ni àná ọba Ọ̀kún Adésíjú Adé ti rí èpè ọ̀hún ṣùgbọ́n nígbà tẹ́yin gẹ́gẹ́ tí wọ́n ṣépè fún gẹ́gẹ́ ẹ̀yin tí wọ́n ṣe èpè fún tí ì re rí èpè yẹn dànù dá èpè yẹn nù báwo ló ṣe fẹ́ ṣiṣẹ́ fún yín báwo ló ṣe fẹ́ ṣiṣẹ́ lára yín nígbà tẹ́yin tí wọ́n ṣépè fún gẹ́gẹ́ tí ẹ ò tí ì rí èpè yẹn fún lára yín Olódùmarè aṣàánú fún wa ẹ̀yin wa a ní rí jù báyìí lọ lórí tiwa fún tòní oníyàn ṣe ọlọ́bẹ̀ ṣe ẹ̀yin tẹ́ bá wa jẹ́ ní ẹ̀kọ́ ẹ̀bẹ̀ ń gbàgbé láti bá wa subscribe láti bá wa like láti bá wa share program yìí ẹ sì mú gbàgbé wípé lórí Ọmọbùrè Owó Media ẹ tún bá wa lọ síbẹ̀ náà ẹ lọ bá wa subscribe sórí channel yẹn ẹ bá wa share fídíò tó wà ń bẹ̀ kí òun náà lè tètè wọ fíwà because a ní ìṣù pẹ̀lú àwọn YouTube mo dẹ̀ mọ̀ pé péjì YouTube yìí tẹ̀ ti mọ̀ dáadáa kó tó wá di pé ẹ mọ Ayékòótọ́ TV tí mo wà ń bẹ̀ yìí ni gbèdì yẹn wò dẹ̀ gbọ́dọ̀ parun torí ibi tá a ti bẹ̀rẹ̀ nìyẹn á dẹ̀ tún padà síbẹ̀ níwọ̀n ìgbà tí wọ́n bá ti sí wa sílẹ̀ àwọn ètò wa náà á ju àwọn ètò wa síbẹ̀ tó yẹ pé ẹ tún máa rí ẹ̀kọ́ kan ọgbọ́n ìmọ̀ àtòyè kan bẹ̀ Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ orúkọ mi yìí padà lẹ́ẹ̀kan sí Ọmọbùrè Owó Ayékòótọ́ ọ̀nà lèmi ayé sì kò tọ́ o àmọ́ àwọn ò máa gbìyànjú láti máa sọ òtítọ́ ọ̀hún mo sì mọ̀ pé òtítọ́ òun náà ló máa ń gbéni lékè òtítọ́ ló sì gbé wa lékè ìtàn Yorùbá àṣà Yorùbá ọ̀rọ̀ Yorùbá ìṣe Yorùbá ò gbọdọ̀ parun bẹ́ẹ̀ sì ni èmi ṣèlérí wípé àṣà Yorùbá ò ní parun ìtàn Yorùbá ò ní parun lórí tèmi ìwọ náà ṣèlérí bẹ́ẹ̀ kémi àti ẹ ká lè jọ gbé òde Oòduà ìran Oòduà ká lè jọ gbé lárugẹ ká wá padà sílé ká máa sọ wípé ọmọ kóòtù òjíire ká máa sọ ọmọ Yorùbá mọ́ lóòótọ́ ló ti mẹ́nu lóòótọ́ ló ti mọ́ra àmọ́ díẹ̀díẹ̀ gbogbo owó jọ gbé kó lẹ́nu tá lè máa sọ pé àwọn ọmọ kóòtù àjíire àwọn ọmọ Oòduà èyí tó yẹ ká máa pèrè wa lélẹ̀ ká fún àwọn tí wọ́n ní Yorùbá ká fún wọn Yorùbá wọn àwọn 6 péré ni ká dẹ̀ yọ̀ǹda Yorùbá fún wọn ló bá tán Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ ẹ ṣeun ó dìgbà kan náà ire o.